Ọláyínká Awófẹ̀sọ̀ lórúkọ mi, ìlú Ìjẹ̀bú Òde la wà láti iléeṣẹ́ Advance Me TV. Ibẹ̀ la ti ń kàn sí lónílé lólóko lálejò. Níbo ni mo wà? Mo wà nílùú Ìjẹ̀bú Òde láyé gbà mí ní ibì kan tí wọ́n ti ń tún orí àwọn orí tó sunwọ̀n ibi náà ti ń tún ṣe yíyan Blush Beauty Empire níbi tí wọ́n ti ń mọ nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n ń dá bí ẹ̀dùn tó ń rọ̀ bí òwe. Nígbà tí mo débí gan mo bá wọn tí wọ́n attend sáwọn obìnrin lọ́kànjọ̀kan ibi gan wọ́n mú ìyàwó lọ lélẹ̀ ni. Ọláyínká Awófẹ̀sọ̀ lórúkọ mi, àmọ́ kí n tó máa tẹ̀síwájú nítorí ẹ ti mọ̀ wá bá a ṣe ń ṣe pé gbogbo ibi tí elédèdè wa bá tọwọ́ bọ̀ dídún báyìí ni máa ń dún. Kí n tó máa bọ́pò lọ lé olóró ẹ̀jẹ̀ á wọlé ká mọ bó ṣe ń lọ. Ẹ tẹ̀lé mi ká lọ, ẹ máa bá mi bọ̀. Tó a ti wà lọ́dọ̀ olórí oko bámbàm ìyẹn CEO Blush Beauty Empire. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kẹ́ dárúkọ yín fáwọn ará ilé tó ń wò wá. Kí lorúkọ yín mà? Orúkọ mi ni Muinat Olúwaṣọlá. Orúkọ iléeṣẹ́ yìí ni Blush Beauty Empire. Níbo lẹ wà? Àyè gbà mí ní opposite Ọ̀rúnṣẹ́ junction, Alájà Títílayọ̀ complex. Nílùú bò? Nílùú Ìjẹ̀bú Òde. Ṣé ti rí pé Ìjẹ̀bú Òde wọn ẹ wá bá wọn ṣerun. Iṣẹ́ yìí ìgbà wo ó ti tọ́dún mélòó tẹ́ ti dá wà láyé ara yín? Tí bá ní kí n kà ń sìn ó ti tó ọdún 10 báyìí tí mo ti dá wà tí mo ti dẹni tó ní ṣọ́ọ̀bù ara. Ó dáa ẹ jọ̀ọ́ àwọn irun yìí kí ni àwọn ìrírí tẹ́ ti rí ńbẹ̀? Ìjọ́ wo nínú yín dùn pé àtúnrí ṣe lè yín? Ìjọ́ wo nínú yín tún dùn lẹ́lẹ́ẹ̀kejì náà pé àtúnrí ṣe? Ẹ jọ̀ọ́ sọ méjì yẹn fún wa. Ok, ọjọ́ tí inú mi dùn ni ọjọ́ tí mo bá kọ́sítọ́mà tó sanwó dáadáa pàdé tó sanwó tó tẹwó dáadáa tó tún fún mi ní tips ẹ mọ̀ bẹ́ẹ̀ ni lẹ́yìn iṣẹ́ tí mo ṣe tó dẹ̀ appreciate iṣẹ́ tí mo ṣe tí iṣẹ́ tí mo ṣe tó tẹ́ lọ́rùn tó dẹ̀ tó múyàn wá bẹ́ẹ̀ ni tó tún múyàn wá ìyẹn gangan ló máa ń múnú mi dùn jù. ẹjọ́ wo ni ìdàkejì yẹn? Ìdàkejì ni ọjọ́ tó yẹ kò ń ṣe pé mo really ní ọjọ́ tó burú kò ń ṣe pé mo ní ọjọ́ tí inú mi ò dùn lẹ́nu iṣẹ́ yìí because iṣẹ́ yìí jẹ́ nǹkan tó máa ń dùn mọ́ mi inú even tí ẹni yẹn ò bá sanwó dáadáa gan because mo ní passion fún iṣẹ́ yìí so orí mi máa ń wú láti tún orí èèyàn ṣe láti múyàn dára ó jẹ́ nǹkan tó wù mí látọkàn kò ń ṣe nípa ti owó tí mo máa rí gbà ń bẹ̀ so mi ò ní ọjọ́ tínú mi bàjẹ́. Ìmọ̀ràn wo lẹ lè gba àwọn ọ̀dọ́ sí tó jẹ́ pé àti kọ́ṣẹ́ àti ṣiṣẹ́ ọwọ́ báyìí ó máa ń ní wọ́n lára wọ́n prefer kan sọ̀rọ̀ àwọn di kán máa béèrè urgent 2k àbí kán bọ́ sí gbòòrò lálẹ́ kán wọ ṣòkòtò péńpé àbí pátá péńpé láti ṣe táwọn bí mi fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ kí ni àmọ̀ràn tẹ́ lè gbà wọ́n? Àmọ̀ràn mi fún àwọn ọ̀dọ́ ni pé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè yìí ṣe ń lọ iṣẹ́ kíkọ́ ó dára especially iṣẹ́ ọwọ́ ó dá kò ń ṣe hairdresser nìkan o gbogbo iṣẹ́ ọwọ́ òun ni mo máa advice kí wọ́n gbìyànjú láti kọ́ nítorí gbogbo wa ò lè ṣe white collar job tán and tá bá wo bí orílẹ̀-èdè yìí ṣe ń lọ kò really sí company bẹ́ẹ̀ yẹn náà torí náà mo máa rọ̀ wá àwọn òbí náà ká fi ọmọ wa sí ẹnu ìkọ́ṣẹ́ kọ́kọ́ iṣẹ́ kan àbí kejì láti lè máa pawọ́ dá ní kó má lọ sílé ẹ̀kọ́ o because education is the best legacy so education yẹn náà wọ́n máa apply ẹ̀ sí iṣẹ́ tó ń kọ́ wọ́n á lè sọ wọ́n á lè kà wọ́n á dẹ̀ lè kọ́ ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ ó jẹ́ fún èmi o ó jẹ́ nǹkan tí ó dùn mí nínú tí mi ò dẹ̀ kábàámọ̀ pé mo kọ́ rárá nítorí ọ̀pọ̀ gbà ẹ mọ̀ tí ò bá sówó lọ́wọ́ èèyàn gan téèyàn bá ṣiṣẹ́ owó máa yọ ò dẹ̀ tún nídìí láti dúró de èèyàn kan kó tó jẹ́ ò nídìí àti retí èèyàn and iṣẹ́ hairdresser yìí ní pàtó kò ń ṣiṣẹ́ tó yẹ pé ó nílò owó púpọ̀ kó tó bẹ̀rẹ̀ tó bá ti ní ìlàrun comb àti scissors with that little things tó yẹ pé o lè rà ju 2,000 naira lọ o lè pa millions with it mi ò sọ any other iṣẹ́ ọwọ́ but hairdressing job ó rọrùn gan ó dẹ̀ wà profitable to me. Aláṣẹ àtolùdarí Blush Beauty Empire àjọ àwọn kan tí mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín sí ǹjẹ́ ibi báyìí nìkan ni ẹ ti máa ń ṣerun fún yàn àbí ẹ tún máa ń ṣe home service àbí ó tún ní àwọn nǹkan míì tẹ́ ń ṣe mọ́ iṣẹ́ yín tẹ́ fẹ́ káráyé mọ̀ tí mo dẹ̀ fẹ́ kẹ́ fi nọ́mbà yín tán lè ríṣì yín sí kẹ́ fi sí ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ. Ok ẹ ṣe gan-an a máa ń ṣe home service èyí ni pé a máa ń lọ sí ilé àwọn èèyàn ẹni tó bá fẹ́ ká wá bóun ṣe ń lé àbí ní ṣọ́ọ̀bù
tí ò ráyè a lè lọ bá wọn ṣe irun. A dẹ̀ máa ń travel, location ò ń ṣe barrier, kò ibi tẹ́ bá wà kò nira fún wa láti wá, so a lè wá bá yín ní anywhere. Even tẹ́ bá fẹ́ ṣe wedding, ìkómọ, bóyá ẹ ṣẹ̀ṣẹ̀ bímọ, ẹ lè jáde lọ salon lọ ṣe irun, a wà available láti wá bá yín nílé láti ṣe, tàbí máa ṣe nǹkan tó máa tẹ́ yín lọ́rùn fún yín. A tún máa ń ta oríṣiríṣi nǹkan, attachment ní hair cream, relaxer, weave on, wig, a máa ń ta. So kò dẹ̀ síbi tẹ́ wà náà tí a lè fi ránṣẹ́ sí yín tó bá jẹ́ kò ní orílẹ̀-èdè Nàìjíríà àti òkè òkun anywhere la lè fi ránṣẹ́ sí yín. We are at your service 24/7. ṣe máa ń ṣe pedicure? Bẹ́ẹ̀ ni a máa ń ṣe pedicure, a máa ń fọ ẹsẹ̀ fún àwọn èèyàn. Ẹ wá dárúkọ nọ́mbà tí wọ́n lè reach yín sí, bóyá ẹ wà lórí WhatsApp ni àbọ̀ ẹ wà lórí Instagram ni àbí ibi tẹ́ fẹ́ kàn ti follow yín. Phone number mi ni 08139342241. Ẹ dẹ̀ lè reach mi ní orí Instagram @by_blush, lórí TikTok professional hairstylist Ìjẹ̀bú-Òde. Kò ní jù báyìí lọ, ṣe ti gbọ́ gbogbo ibi tán wà, ẹ jọ̀ọ́ ẹ bá wa patronize wọn, ẹ gbọ́ wọ́n mọ nǹkan tó ń ṣe, iṣẹ́ wọn 100% ni iṣẹ́ dẹ̀ yé wọn, wọ́n dúró kọ́ṣẹ́. Wá kí iléeṣẹ́ Advanced TV kẹ́ wá sọ ẹ sọ fún àwọn olólùfẹ́ yín àti olólùfẹ́ tiwa pé kàn subscribe, kí wọ́n like, kàn comment, kàn dẹ̀ bá wa máa share lórí YouTube. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ bá wa subscribe, kẹ́ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share lórí post wọn. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Ẹ ṣé púpọ̀.